Ẹ jẹ́ kí n fún wa ní ìpèsè tá a máa fi ń béèrè orí òkèèrè. Ṣé tá a bá ti gbé pèsè yẹn, òkèèrè lórí ó ti mọ̀ tọ̀ wá. Gbogbo ṣẹ́kíṣẹ́ tí ìwà ọkọ̀ máa ṣe. Bó la ti ń ṣe iṣẹ́ yìí. Ẹ jẹ́ ká lọ wá ọ̀nbẹ mẹ́rìndínlógún. Odidi atare mẹ́sàn-án tó gbó dáadáa. Ẹ jẹ́ ká jù papọ̀. Ẹ jẹ́ ká lọ. Ẹ jẹ́ ká rọ sínú àdó kan. Àdó náà á wá gbé kó síbi tí ẹ pé a máa nàgà, a máa dó lórí àpótí, a máa fi nǹkan ṣàkàsọ̀ àbí orí ládàá ká tó máa rí ibi tó wà. A gbọ́dọ̀ máa nàgà tàbí ká máa gun nǹkan bí àpótí, bí tébù, bí stúdù àbí àga ká tó máa rí àdó náà níbi tó wà. Ṣá ti gbé kọ́ síbẹ̀. Gbogbo àti bá ti wá fẹ́ fi ìta gbé sínú àdó tá gbé kọ́ ẹ̀. Ó jáde máa nàgà mú yín. Gbogbo àti bá ti fẹ́ lò ó tá bá fẹ́ gbé pèsè lálẹ́. A máa ń lo orí ẹlẹ́dẹ̀ ìbílẹ̀ tó pé ẹyọ kan. A wà ní ká bá wa sá sí mẹ́rìndínlógún. Ẹ sì lé ní. A tún máa ń lo odidi àkùkọ adìẹ. Àkùkọ adìẹ funfun ẹyọ kan. A tún máa ń lo òun náà. A tún máa ń lo gbogbo nǹkan nú abo ewúrẹ́. Èyí tó lọ́ bá ní kọ́wọ́ rẹ̀ bá ń mẹ́tẹ̀ẹ̀ta. Bóyá odidi orí ẹlẹ́dẹ̀ tó tóbi lálá kan. Ó wà ní ká bọ́ sá sí 16. Ó wà kan lára tó fi gbé. Èyí ò ní di bíbọ̀. Ọ̀kan ra mú atọ́ yìí. Àdó yìí, ó sọ, ó mú bẹ́ẹ̀, ó tọ́ díẹ̀ nínú ẹ̀. Ó tọ́ sínú ọkàn fáà vapor funfun. Ó wà tẹ ní ọ̀sẹ̀ ẹlẹ́yẹ. Ó wà ṣàdúrà sí pé orí òkèèrè ló fẹ́. Orí òkèèrè ó lọ fẹ́. Ó wà ṣàdúrà sí. Ó wà fọ́n lé. Ó wà jẹ́ kí epo pọ́n bẹ́ẹ̀ dáadáa. Ó rọ epo sí dáadáa. Epo gbọ́dọ̀ já iṣẹ́ yìí. Ó rọ kí àṣejù gan wọ epo tó fi sí. Èyí wà gbé lọ sí traditional local assembly. Èyí ó gbé lọ síbẹ̀. Tọ́. Tó bá yẹ pé àkùkọ adìẹ òun ló fi gbé. Ó bọ àkùkọ adìẹ yìí pẹ̀lú àlùbọ́sà funfun. Ó lè fi magí, ó lè fi iyọ̀ sí ní ọba. Ẹ má jẹ́ ó já. Ó wà bọ̀. Ó wà jó mi rẹ̀ gbé mọ́ lára. Ó wà kó sínú àwọ̀ pèsè. Ó wà tún tọ́ níbi kíní wọn. Ó nàgà lọ rí. Ó tún tẹ lọ́sẹ̀ ẹlẹ́yẹ lórí pépà funfun àbí ọpọ́n fá. Ó wà ṣàdúrà sí. Orí òkèèrè ló fẹ́. Ó wà gbé. Ó lè ṣe iṣẹ́ ìwọ̀n sì lè bọ́ sí lórúkọ rẹ o. Ọ̀nà kẹta tá a máa ń gbé gà. Gbogbo ìfun abo ewúrẹ́ tó ti bímọ rí. Lẹ́yìn tí wọ́n bá ti fọ́ náà, tí wọ́n bá ti tọ́jú ẹ̀ tán, ẹ wá gé kéékèèké kò níye. Wọ́n gbà pé yẹn gé aṣọ tẹ̀, ó sì lè máa tẹ̀ ọ́ dé yín. Ẹ wá bọ̀ pẹ̀lú àlùbọ́sà funfun, pẹ̀lú magí àbí iyọ̀. Ẹ wá jẹ́ kó mi rẹ̀ gbẹ mọ́ lára. Ẹ wá dà sínú àgìní. Ẹ tún rí àtọ̀ náà. Ẹ fọ́n sí. Ẹ tẹ sínú ọpọ́n fá àbí pépà funfun. Ẹ tẹ ọ̀sẹ̀ ẹlẹ́yẹ sí. Ẹ wá ṣàdúrà orí òkèèrè lẹ́fẹ́. Orí òkèèrè lẹ́mú fẹ́. Ẹ wá ṣàdúrà sí. Ẹ wá fọ́n sí. Ẹ̀yin gbọ́dọ̀ jẹ́ kí epo já. Kí epo gbọ́dọ̀ wá bí òun náà dáadáa. Ó gbọ́n pé sí, ẹ̀yin gbọ́dọ̀ fi epo tẹ́ lọ́rùn dáadáa. Ó yẹ tó epo ìgò kan, ìgò méjì, ìgò mẹ́ta tí ẹ̀yin ó fi já dáadáa. Ẹ̀yin wá gbé lọ sí traditional national assembly. Tí wọ́n bá ti gbà, mi ò sọ fún ọ pé ọjọ́ kan pàtó ni o. Wọ́n bó bá wọ Ọlọ́run, ó bá wọ Elédùmarè láàárín ọjọ́ kejì sí ọjọ́ kẹta, ọ̀sẹ̀ kan, oṣù kan, wọ́n ó sọ orí tí wọ́n fẹ́ ṣe fún ọ. Ṣùgbọ́n nígbà àkọ́kọ́ pé tí wọ́n bá ti gbà, wọn ò ní jẹ́ ọ gbé máa retí orí. Máa retí orí rẹ̀. Nígbà pé máa retí orí, wọ́n sọ orí wọ́n. Iṣẹ́ tó dájú ni Elédùmarè fà lùbáríkà kà sí. Nọ́mbà mi ni 070 31 56 31 86. Ire o.